mọ ibi tọkọ ẹ̀ wà ọkùnrin mọ ibi tó ń lọ ẹ kò lè máa. ẹ̀yin bá sì mi if una wan marry no go dey allow your family go dey control your house o. ó ti yé yín ẹ máa rí pé kí bàbá yín kó máa lọ join ìmọ̀yàwó yín o. wọ́n máa lọ kò ṣe pé bóyá nífẹ̀ẹ́ ìyàwó yín o wọ́n fẹ́ mọ ibi tí property wà ní o. ìwọ ìyàwó ní kó má ṣe sí àwọn family ọkọ ẹ̀ bọ́ ibi tọ́kọ ẹ̀ bá ní kó dúró sí ibi tọ́ bá ń béèrè ọkọ ẹ̀ if they call ẹ̀ kò first go and wake your husband first gbé àwọn family ọkọ ẹ̀ ti dé o máyọ̀ kọ́ mọ ibi tí property ọkọ ẹ̀ wà o máyọ̀ kọ́ ọ̀hún lè ṣe àwa bí ẹ wò ẹjẹ́ gbé débẹ̀ o ikú tó pa ìmọ́lẹ̀ kò lè pa ẹrú àwa yìí ó ti yé yín ẹkọ ẹ̀yin òun àtìyàwó ẹ̀ síra wọn ẹ wò ó mo fẹ́ lè sọ pé my daddy gan àwọn gan bàbá ọkọ Bonfita ni wọ́n my daddy gan àwọn gan bàbá ọkọ Bonfita ni wọ́n ogun á máa ṣẹlẹ̀ wèrè á máa ṣẹlẹ̀ nílé ìlọ police station kẹlọ help ọmọ yín kẹlọ bá ọmọ yín dúró tọ́ kẹ sọ̀rọ̀ ẹ máa sá kiri bàbá ọkọ Bonfita bọ́ ẹ lè gba nọ́mbà gbogbo ọmọ. a lè ka ọ̀rọ̀ Portable kún ọ̀rọ̀ kan lásán ẹ rí i pé ó ní tó wáyé pé ìyàwó wà láyé ni ó ṣeé ṣe kí irun tó ń ṣẹlẹ̀ sóhun yìí má ṣẹlẹ̀ púpọ̀ àwọn bàbá ló wà ló jẹ́ pé wọ́n take care ọmọ ṣùgbọ́n bàbá bá dàgbà tó dirú tán wọ́n bẹ̀rẹ̀ sí ní máa yọ abọ́ àwọn làwọn bí ọ̀pọ̀ àwọn bàbá mi wà tó jẹ́ wípé kò sí tó kàn wọ́n gan lórí pé bóyá ọmọ kọ́sẹ̀ àbó lọ léèwé ẹ̀yin náà gbọ́rọ̀ tí Portable sọ sí bàbá ẹ̀ pé bàbá ọkọ Bonfita ni bàbá tó bí òun lọ́mọ lẹ́yìn kó kàn wá kó wá sọ òun kó bàtà òun kó wọ̀ ọ́ ṣùgbọ́n síbẹ̀ náà òbí èèyàn náà lòbí èèyàn ó mọ̀ jẹ́ àwọn fámìlì ló ní ọ̀rọ̀ gidi láti bá Portable sọ so gbogbo tó bá ti ń ṣe kí wọ́n máa gbé ọ̀rọ̀ àwọn òbí ẹ̀ wá sórí social media bàbá rẹ̀ ò bá àṣẹ bàbá rẹ̀ ò bá náwó lé lórí ó ti yanjú àlùbáríkà àwọn òbí ẹ̀ náà ló sì ń jẹ so kì í ṣe ọlá rẹ̀ ló gbé débi tó wà bí ò ṣe ọlá Ọlọ́run àtọlá àwọn òbí ẹ̀ yálà wọ́n ṣe tàbí wọ́n ṣe so mọ́ rí àwọn òbí rẹ̀ bí ọ̀tá rẹ̀ so àwọn tí wọ́n bá jẹ́ òbí tàbí wọ́n jẹ́ ẹbí àbí wọ́n jẹ́ ará ní kí a fámìlì ẹ̀ kí wọ́n wá ọ̀nà bí aáwọ̀ tí ń bẹ láàrin wọn àti bàbá rẹ̀ bí ó ṣe parí so ẹ ṣeun púpọ̀. Bàbá kan bẹ lọ́yọ̀ọ́ mo ti máa ń pariwo wọ́n ti pẹ́ Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là nílùú Ọ̀yọ́ ẹ fẹ́ bọrí ẹ fẹ́ bọfá ìṣẹ́yìn ò lọ déédé àmọ́bọ̀ ọkọ àmọ́bọ̀ àyà àìrọ́mọbí àìta ọjà fọ́nrán wọn ń lò láìpẹ́ yìí ẹ ṣeun o. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire ẹ bá ṣàṣeyẹ lágbára Ọlọ́run bá o lágbára Ọlọ́run bá Ifábùkọ́lá Ifá mi bàbá mi kẹpẹ́. bẹ́ẹ̀ ni o Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ̀dùn àfihàn wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Elédùmarè ó ṣeun ẹja tó ń da ibú dààmú òjò apá lọ. babaláwo Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. àbá ẹ bá mi kálọ o sádọ̀rọ̀ Àtàndá olórí àbọ̀là bẹ́sọ̀rọ̀ débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀ àìní iṣẹ́ gidi lọ́wọ́ ìpọ́njú ìkórira promise and fail ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ ogun ni àìrọ́mọbí àìrọ́kọ tàbí aya rere fẹ́ oyún ìjó tàbí oúnjẹ ojú oorun báwo ra rẹ̀ rẹ̀ fífi ojú kó jàǹkárí wọ̀ ìdènà ní ẹnìkan kò lágbára o àyàfi ọba Èdùmàrè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣe wòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀ babaláwo Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ẹ̀ ṣe o Elédùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà ẹ̀yin náà kàn sí wọn gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́ bóyá ẹ̀yin sì fẹ́ bọrí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin telephone 0803 835
lẹ́kọ̀ọ́ 8630 tàbí 0705-288-8104. ọ̀kàràkàn yìí ná ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.